gẹ́gẹ́ bí ìmáàmù ní ìsìn táwọn jọmọ́ mi bá wá sunkún bá mi wípé ó dá ìyà nǹkan báyìí ń jẹ àwọn kí n wá dìde láti béèrè fún nǹkan yẹn lọ́dọ̀ ìjọba kí ìjọba máa wá sọ fún mi pé Nigeria is a secular state so gbogbo yẹn ẹ má gbẹ̀dẹ́ bí ẹ má gbẹ̀dẹ́ bí kò lè sálà bíà àwọn jọmọ́ àtẹ̀mí ò ní gbà abẹ́ lo ìjáàbù ẹ wá ní no ká má sọ abẹ́ lo nìkọ́ọ̀bù no Nigeria is a secular state ká má sọ wọn rò pé tí ẹnì sìn gbogbo nǹkan yẹn ò ní ṣe déédéé abẹ́ lọ kí jímọ̀ lásìkò jímọ̀ abẹ́ kí jímọ̀ lásìkò jímọ̀ tẹ́ ẹ wá sọ pé no o gbọ́dọ̀ wá supervise exam yẹn lásìkò báyìí ni supervise exam báwo supervise exam lásìkò jímọ̀ student fẹ́ lọ kírun ẹ wá fi exam sásìkò tó máa kí zoom ẹ fi sásìkò tó fẹ́ kí asiri ó máa fẹ́ ti run ẹ̀ ọmọ ẹ wá sọ fún yín pé sáà ẹ bá wa adjust timetable yẹn kó lè fáwa mùsùlùmí láǹfààní pé ká lọ kírun kẹ́yìn wá sọ pé no I say this is an institution Nigeria is a secular state wàhálà máa wà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على عين رحمة ربانية محمد بن عبد الله وعلى آله وصحبه صلاة تعرفنا بها إياه أشهد أنك أنت الله أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول ومكروا مكر الله والله خير الماكرين ومكروا مكر الله والله خير الماكرين ومكروا مكر الله والله خير الماكرين. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقدار العظيم. adúpẹ́ fún Ọlọ́run bá ti fi yìn fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kí Ọlọ́run bá kọ́ ṣàgbà ọpẹ́ wa kí Ọlọ́run bá kọ́ wọlá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ pé bí a ti ṣe bẹ̀rẹ̀ àwẹ̀ bá ti ṣe bẹ̀rẹ̀ rẹ̀ yìí kí Ọlọ́run bá kó jẹ́ kí ayọ̀ rẹ̀ láyọ̀ àtàlàáfíà ó ń lọ náà nù bẹ́ẹ̀ náà ni kálukú sì ń súnmọ́ sáré rẹ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ Ọlọ́run bá kó jẹ́ kí a rí dáadáa ṣe ká tó fàyè lẹ̀ Ọlọ́run bá kọ́ mọ́ kà wá kún àwọn ẹni ibi àwọn ẹni àdánù ọlá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Mo dúpẹ́ lọ́wọ́ ẹni tó fi líǹkì fídíò tí mo kọ́kọ́ play fún yẹn mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ púpọ̀ pẹ̀lú ìtanijí ọ̀nà tó ní tọ̀hún gbà tó fi tanijí fún mi ẹni mo fi ń dúpẹ́ lọ́wọ́ wọn gidi gan torí mo rántí wípé ní ọjọ́ kan wọ́n wá arrest mi nínú ilé ni wọ́n sì fi handcuff wọ́n fi gbé mi ní àtìlé wọ́n gbé mi lọ sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá ní Ìbàdàn níjọ́ tí wọ́n gbé mi yìí wọ́n sọ ìtumọ̀ tí wọ́n fi gbé mi wọn ò dẹ̀ fún mi níwèé mọ̀ọ́ṣe kankan tí wọ́n fi gbé mi dé Ìbàdàn but ọ̀rọ̀ tí èmi pẹ̀lú wọn jọ sọ nínú mọ́tò ló jẹ́ kí n mọ̀ pé ọ̀rọ̀ ìlú ni wọ́n ń torí rẹ̀ gbé mi sí wọ́n sọ pé bàbá yìí ìkà ní ẹ̀nà bóyá dàbẹ̀ pé inú ilé yìí ìkà ní yín mo nínú ẹ jẹ́ kí n sọ fún yín bó ṣe jẹ́ wọ́n wá ṣe àlàyé yẹn fún wọn bí orúkọ ilé ti ṣe jẹ́ and they were very happy with me and in fairness to God láàrin mi pẹ̀lú Ọlọ́run ọba kìí sì ti bẹ̀rù bójú ní tí mi bá ṣe máa sọ fún yàn máa sì sọ fáyé pé mo ṣe kò sí ní tó bà mí lẹ́rù ńbẹ̀. Àwọn ọlọ́pàá yẹn they are very good to me that night. Bá ṣe ń lọ they really started advising me lórí kí n fi ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ lẹ̀ at least I'm gifted pẹ̀lú age mi gan kí n tún wà still look more younger pẹ̀lú experience tí mo ní pẹ̀lú ọ̀rọ̀ ìyá ayé nǹkan kan yẹn I should go on with my content kí n mọ̀ share one or two things but táwọn náà find out àwọn ẹ̀dọ́ náà rí pé I'm a content creator so if I can do more of this so that I can mẹ́nu kúrò so ibẹ̀ ni mo ti fura wípé
ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ imam. Bí tí mo wá ń lọ ni wípé tí mo fi dọ̀hùn tá fi dọ̀hùn tó fi di pé kọ statement ṣe mọ́ ṣe kọ statement wà ò mú ọ̀rọ̀ imam wọlé. But nígbà tó dijọ́ kejì wọ́n tún gbéwé mo ti kọ statement wá pé kí n tún wá continue níbi tí àwọn wáyé. Wọ́n sáré gbé fídíò kan jáde fún mi pé wọ́n sọ fún mi wípé mo ní wọ́n groom àwọn èèyàn nínú mọ́sálásí wa wípé wọ́n ń pa àwọn èèyàn jọ láti pé kí wọ́n fi jà, láti pé wọ́n fẹ́ dá ogun lẹ̀. Wọ́n á sọ fún wọn ní well èmi rí nǹkan tí mo rí, ó sì ń bẹ nínú nǹkan tí mo kọ́lẹ̀ náà pé mo rí nǹkan tí mo rí torí pé àwọn nǹkan tí mo rí ní mọ́sálásí wa a ò rí rẹ̀ l'Ógbómọ̀ṣọ́ rí. Pé àwọn kan máa dé mọ́sálásí yẹn láti jọ Wednesday Thursday tẹ́ pé àwòmọ́ táwọn aṣe nílùú Ògbómọ̀ṣọ́ tó wọ́n dẹ̀ kí ń ṣe ohun Ògbómọ̀ṣọ́. So gbogbo èròǹgbà wa ni pé wọ́n wá kírun wọn wá lọ ni. But níjọ́ ta lọ rí kírun Ìdí tí à ń bọ̀ rábẹ́ ni pé ní last year náà ni tí wọ́n fi òkúta tán fi pàdé wa, àwọn gravel tán bẹ̀rẹ̀ sí mọ́ ilẹ̀kùn mọ́ gbogbo wa tá ń gbàbẹ̀ lọ sí ààfin. So wọ́n lọ rí gbé gravel kalẹ̀ tán lọ rí gbé kalẹ̀ sínú ilé ni. So àwọn kan nínú wa sá bínú wọn yarí wọn láwọn wọ mọ́sálásí. We thank God for intervention àwọn tí Ọlọ́run ní kí wọ́n wà nítòsí ńgbà náà. A stop àwọn èèyàn pé ká má wọ mọ́sálásí torí kọ́ mọ̀ wùlẹ̀ di ogun. Wọ́n bèébú wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n yẹ̀yẹ́ everybody àwò dára wa láàmú. A sì mọ̀ pé wọ́n fi kíni wọ́n fi ń pilẹ̀ ogun ni. Nbẹ́nu statement mi ẹ̀ báyìí tí mo kọ wípé wọ́n fi ń dá wàhálà lẹ̀. Then lẹ́yìn ìgbà náà wọ́n tó wá sọ fún mi pé wọ́n ní mo ní mò ń tail ẹsẹ̀ Yunusa káàkiri pé mo ní mò ń sọ kálẹ̀ káàkiri. Well, tó wá gbé títí lẹ́yìn ònú there's nothing new about that torí pé èmi mo ń lọ sí Maulud ní Ṣakí. So ọ̀pọ̀lọpọ̀ ló dẹ̀ mọ̀ bí Maulud Ṣakí ṣe mọ̀ rí, that is Maulud Shehu Isa ti Jafariya. So èmi kan yìí boldly ni mo ń fẹ́nu sọ pé mo jẹ́ kan nínú àwọn first tí n bá fẹ́ jẹ́ bí nǹkan bí first set but máa fẹ́ wà bí irú àárín inú àwọn tó jẹ́ pé wọ́n tẹ̀lé Shehu Isa nígbà náà. Débi pé mo fi lọ rí mọ́ ibi tí Shehu Isa ń gbé ní Ghana. Gbogbo ibi tí wọ́n ń gbé ní Kọ̀tún family house wọn mọ́ ní Shehu Isa. So mo mọ́ lọ sí Maulidi ní Ṣakí. But ó so happen wípé bọ́rọ̀ ṣìrì ni tí mo fi rí Yunusa ní ọkọ̀ rẹ̀ tí jẹ́ ní ọ̀nà Ṣakí. Ó dàbí pé bọ̀bọ̀ yìí ọ̀nà ibi tá ń lọ náà lòun náà lọ. God so good tọ́lọ́run bá ṣe tá bá rí. A ní feelings wípé ó láwọn ẹbí níbẹ̀. So bóyá a lè fi trace pé káṣẹ̀ fi mẹ́bí rẹ̀. Torí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ tán jáde tán bú wa ọmọ Ṣakí pọ̀ nínú wọn. So that is it. Kì í ṣe pé bóyá ti kìnnìkan wọ́n bá tẹ̀ tí wọ́n fẹ́ tẹ̀lé mi ò ní bodyguard mi ò ní kankan. Èmi tẹ̀ ní bodyguard náà. Àwọn màláíkà méjì tọ́lọ́run bá fi tì mí lọ́tún àti lósì. So they are enough for me. Èmi ò they are enough for me. So kò dìgbà tí wọ́n bá ń gbé bouncer kan kálẹ̀ káàkiri ń ṣe kálẹ̀ káàkiri but òun ó ní bodyguard wọ́n tún níbọn lọ́wọ́ àwọn ọlọ́pàá ni àti gbogbo rẹ̀. Kí ni irú mi yìí fẹ́ ṣe níwájú àwọn tó kójọ pẹ̀lú bọn àti nǹkan tán ṣe níwájú rẹ̀. So gbogbo ilé ìtẹ́ni kí n mọ́ kọ́ yìí à ń kà wọ́n excuses ni. It's just like trying to give a dog a bad name in order to crucify it. Nǹkan tẹ́ fẹ́ ṣe yìí ẹ ò lè sọ mi lórúkọ tí kò kí n ṣe títí mi. Mi ò ní nǹkan kan lára. Ẹ bá sì fẹ́ lọ research gbogbo inú ilé mi kẹ́ lọ research gbogbo inú ilé mi. I don't have anything like that. So mi ò sínú ẹni tí yóò mọ̀ dàlúrú. Àti pé wọ́n ní confidence torí mi ò lè gbàgbé ọ̀kan nínú àwọn aṣíwájú wọn tán sọ pé àmọ́ ṣẹjọ́ lọ l'Ógbómọ̀ṣọ́ fún the next 20 years ní àkàmọ́ ṣẹjọ́ lọ ní ilé rẹ̀ rántí lọ́ọ́ ṣe meeting tí wọ́n ti lè rẹ̀ bọ̀ tán fi pàdé àwọn nǹkan tán fi ń fọ́ wọn ní gíláàsì mọ́tò lo àwọn ilé ìpadà gbó glasses wọn o wọ́n lọ rí báwọn kan nílé wọ́n lọ rí àtàkì wọn wọ́n ṣe gbogbo rẹ̀. So wọ́n ní confidence pé ìjọba ń bẹ lọ́wọ́ àwọn kò sí nǹkan kan táwọn ò lè ṣe. Lára arú rẹ̀ lè tí igi ogun náà jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí ń sọ pé àwọn dúpẹ́ lọ́wọ́ bàbá wa Ṣèyí Mákindé pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n ṣe tí wọ́n fi jẹ́ kán rí Yunusa yọ pé táwọn fi ń rí bí lo àwọn ọlọ́pàá
so ìjọ náà lára mi tó ẹ̀sẹ̀ wá rọ̀ fún mi pé àṣẹ wọ́n ń lo àwọn ọlọ́pàá fún wa ni. So alhamdulillah wípé Ọlọ́run ní kí yí ogun kọ́ sọ ọ̀rọ̀ yẹn jáde, èmi kọ́ ni mo sọ, òun ló sọ nípa ó sì tọrọ tí Ọ̀yọ́mèsì ò sí Ọ̀yọ́mèsì tí Ọlọ́run ní kí kan gbàgàdà agbádá rẹ̀ kaná ní ìsìn táwọn náà tí wọ́n yan. Àwọn yìí kan náà sọ pé Ṣèyí Mákindé ló wà lẹ́yìn àwọn lórí ọ̀rọ̀ Yunusa. Àwọn yìí kan náà sọ pé Ṣèyí Mákindé ní ìsìn kò sọ́gbọ́n táwọn ọ̀dà àfi kó máa lọ, tó bá lọ àwọn ẹ̀ṣẹ̀ wa máa ṣe táwọn bá fẹ́ ṣe nílùú. Ọlọ́run ọba ò ní fún yín ní nǹkan aburú ṣe nílùú. Ọlọ́run ọba yóò sì sọ gbogbo àwọn tán fi jẹ oyè. Wọ́n kàn yàbàrá síbẹ̀ yẹn nítorí pé èèyàn rán mo ti sọ́rí èèyàn ní kó ràn. Yunusa ti kó ti ràn yín, ẹ̀yin náà ti kó ti ràn àwọn aráàlú lójú kọ́ mọ̀ rí bó ti ṣe rí yẹn. So ibi tí wọ́n wá lọ gangan ni wípé mo wá sọ fún wọn, mo ní láti pé wọ́n ń groom àwọn èèyàn against wa nílùú. Kò dìgbà tán bá gbébọn àdá gbogbo rẹ̀ kalẹ̀ náà, but àwọn tán bá dóńdó wípé a ò ní gbà, a ò ní ṣe, ṣé irú ẹ̀kọ́ tán kọ́ wọn náà lè tán ṣe pẹ̀lú mi ní court tí wọ́n ti lọ rí pàdé mi tí wọ́n fi lù mí. I have a voice note on it. Tí wọ́n bá kẹ́kọ̀ọ́ orú rẹ̀ ńkọ́, ẹ padà wá lọ sí court, ẹ lọ padà wá lọ sí police stations kálẹ̀ káàkiri kẹ́ lọ rí wò pé ẹjọ́ mélòó lẹ́ẹ̀tì rí tó jẹ́ pé àwọn gangan náà ń pẹjọ́ tí kò sẹ́ni kankan tí ń pẹjọ́ kankan tí ń lọ sí court. Bẹ́ẹ̀ náà lómi nínú àwọn èèyàn wa tí wọ́n lù wọ́n lálùbàjẹ́, omi ìgànbẹ̀ tó yẹ pé wọ́n tún ṣe débi pé ibi tó dá wọn látọ́ ibi tí ọkàn wọn balẹ̀ dé, wọ́n tún lọ rí lu àwọn èèyàn, wọ́n tún lọ rí ká wọn mọ́lé, wọ́n tún nù wọ́n tún yẹ̀yẹ́ àwọn òbí wọn, wọ́n yẹ̀yẹ́ àwọn ọmọ kí wọn. At the end of the day, torí pé wọ́n sọ pé àwọn làwọn ní ọlọ́pàá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n sọ, àwọn tán lọ ká mọ́lé tí wọ́n náà tán ṣe gbogbo ẹ̀ mọ́lé mọ́ gbogbo ẹ̀, wọ́n tún padà lọ rí tí wọ́n mọ́lé ní táwọn eléyìí lọ rí ṣe nǹkan bí ijọ́ mélòó kan ní àtìmọ́lé ní Ọ̀yọ́. Wọ́n ní kọ́lé léyìn nǹkan tó sojú mi ní tó yẹ pé mi gan was part of those tó yẹ pé a lọ gbìyànjú lórí ọ̀rọ̀ kéèsì yẹn tá tó fi lọ sọ́yọ́ tá fi dé títí tó fi dé pọ́n padà lọ rí bá béèlì wọn tí kéèsì wọn tó fi padà continue. So kí ni mò ń sọ níbí ni pé wọ́n ń sọ fún wa nù wípé agbára ń bẹ lọ́wọ́. Wọ́n rí pé mo ti sọ kíní kan fún ìmọ̀ ní gbogbo nǹkan tẹ́lẹ̀ tá à ń jọ ń ṣe, jẹ́ ká lọ rí sọ́ra gidi gan torí pé àwọn kíní owó ń bẹ, agbára ń bẹ, wọ́n sì ní àwọn èèyàn. So in tí wọ́n ń lò nù, a ti kìlọ̀ fún ilẹ̀ Yorùbá generally tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé ẹ jẹ́ ká lọ rí sọ́ra o. Orin tí Yunusa ń kọ nílùú Ògbómọ̀ṣọ́, orin tó bá lè dogun kó dogun, tó bá lè dìjà kó dìjà ni o. Arọ tí sì ń dáràn ni ọrùn ẹlẹ́sẹ̀ méjì ní ń dá sí. Tẹ́ bá dákẹ́, tẹ́ bá ní kẹ́ mọ́ wò níran báyìí, yóò kógun ja ilẹ̀ Yorùbá o. Àwàdà náà ni wọ́n pè nígbà náà, àfìgbà tí wọ́n rí bóun pẹ̀lú ọmọláàsán ti Ìwó tí wọ́n rí bọ́n ṣe ń ṣe àti ọba Ìwó. Ìgbà táyé bẹ̀rẹ̀ sí máa rí náà ti bẹ̀rẹ̀ sí máa lérò wípé ó dàbí ẹni wípé ọ̀rọ̀ lọ́ba ní kàfẹ́ jánà ọ̀ lórí pé àwọn kìíní ìfẹ́ kógun jà lónìí. Kódà nígbà tó ń fi dá rọ́bítà kalẹ̀, mo sọ ọ̀rọ̀ yẹn, fídíò yẹn wà lórí YouTube tí mo ní ẹ lọ rí sọ́ra o. Wọ́n gbìnàyà láti pé wọ́n fẹ́ dá rọ́bítà kan kalẹ̀ o. Ìlú Ògbómọ̀ṣọ́ náà sì ti fẹ́ bẹ̀rẹ̀ o. Báyìí ni. They don't take me serious. Ó padà jánà. Àwọn tí mo lè send message sí, mo send message sí wọn. Ọ̀pọ̀lọpọ̀ ní máa bẹ̀rù láti pé káwọn bá mi sọ ọ̀rọ̀. Yes, ẹ lè bẹ̀rù. Tọ́rọ̀ yín ò bá dá yín lójú, ẹ bẹ̀rù láti bá mi sọ. Tọ́rọ̀ yín bá dá yín lójú, ẹ pè mí, ẹ bá mi sọ freely. Àmọ́ gbogbo àwọn tẹ́ bá lọ́ba ní kẹ́ mọ́ jẹ́ ká fọ̀rọ̀ lọ. Ìwọ gan náà lábòsí lọ́wọ́ nìyẹn. So mọ́ ò lè fọ̀rọ̀ lọ mi ò níbì kan, mi ò ní storage kankan fún ọ̀rọ̀ burúkú. So ibi tí mo ń lọ ni pé mo wá ń tí ń kìlọ̀ fún wa pé ọ̀rọ̀ Yunusa ẹ má jẹ́ ká fọ yẹpẹrẹ, ẹ má jẹ́ ká fi mú. Àánú tí ń ṣe mí ni wípé àwọn tí ń dáràn bọ̀ lọ́rùn yìí, wọ́n lẹ́bi, wọ́n lára, wọn ní gbogbo rẹ̀ nílùú. Tọmọkùnrin yìí tó bá ṣe tán, tí ọwọ́ bá tẹ̀, tán bá lọ rí fi sínú sáàgó, àwọn tí wọ́n wà nílé tí wọ́n ti dákíní yẹn lẹ̀ sí lọ́rùn, tó dákíní ẹ̀ sí wọn lọ́rùn, àwọn yẹn ni wọn ò ní gbádùn ìjókòó nílé. Kí ni ká ṣe àgbọ́ ká jẹ́ pé kí àwọn ọmọ Yorùbá ká máa fọwọ́ ara wọn lọ rí máa fi disown ara wọn, ká máa padà lọ rí máa jẹ́ ọmọ state ibòmí, torí pé kìí ṣe nílẹ̀ Yorùbá náà wọ́n ti mọ̀ sọ pé ọmọ Ògbómọ̀ṣọ́ ni mí.
ṣùgbọ́n ilé báyìí ni mo ti wá tí ó jẹ́ pé ilé yẹn sì ti fa ìtàn tí kò dára sílẹ̀ láfi ní ká mọ́ ṣọ́ra. Ẹ wá wo orú ọ̀rọ̀ tí arákùnrin yìí sọ, èyí tó kọ́kọ́ sọ síwájú ní ìsìn ìlà ọ̀tí ó ti sọ káàkiri torí adé sọ fún pé tó bá ti jókòó tó bá ti gbé microphone yóò mọ̀ tó àṣírí ara rẹ̀ jáde ní bó ti ṣe rí. Èyí tó sọ tó ní Ògbómọ̀ṣọ́ ọ̀já mọ́ nǹkan kan, àwọn sì ń tan Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ ní ìjọ́ tó Ògbómọ̀ṣọ́ bá tó mọ̀ yóò yà wọ́n lẹ́nu. Iyún lásán gan tí kìí bá ṣe pé ìlú yẹn bá jẹ́ ìlú àlàáfíà, mo fi Ọlọ́run bá búra fún yín pé àwọn ọ̀dọ́ ìlú Ògbómọ̀ṣọ́ Ọlọ́run bá yóò bá wa lọ́rẹ̀ ní sí dáadáa wípé wọ́n jẹ́ àwọn ọmọ tó ní bíbí ire ni. Tí wọ́n bá ṣe àwọn tó bá yẹ pé wọ́n jẹ́ àwọn ọmọ tí wọ́n sọ ọmọ tán jẹ́ bíbí tán ní bíbí ire ni, wọ́n ó ti yọ pankẹ́rẹ́, kò sáàdá kò sí nǹkan kan, wọ́n ó ti yọ pankẹ́rẹ́, wọ́n ó ti lọ rí iná Yunusa lánà bàjẹ́ tí wọ́n ti ẹ̀ ná lọ sẹ́yìn ìlú ni tí ò ní Ògbómọ̀ṣọ́ wọ̀ wọ́n láti máa sọ wípé àwa gọ̀ nílùú Ògbómọ̀ṣọ́ lù òun sì fojú wa jáǹgbà tá a bá ti wá rí á padà wá mọ̀ àrọ́ wà padà ojú wọ́ wà padà wájà. And you can just listen to all those things. Lórí eléyìí tó tún wá padà wá ṣe jáde tí mo play fún yín tẹ́ rí, mo wá lọ rí observe kíní kan, ẹnìkan sọ kíní kan nínú comment mo rí lórí Facebook nígbà tí wọ́n send kíní ìsinmi tí mo download ẹ̀ tán tí mo gbọ́, mo wá búlẹ̀ sẹ́yìn, mo wá kọ kíní kan sórí platform wa ní Ògbómọ̀ṣọ́ Muslim Justice Forum. Mo place kíní ẹ̀ sínú rẹ̀, mo wá kọ kíní kan sí abẹ́ fídíò yẹn tí mo send sí orí platform. In tí mo kọ síbẹ̀ ni mo ní Yunusa Tọ́lá ń fa wèrè lọ́yàn. Ní ìjọ́ wo ló di ajìjàngbara ẹ̀sìn àti wípé àwọn wo ni jàmọ́ rẹ̀ tí wọn ò ní gbà yóò mọ̀ lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò mọ̀ lẹ́yìn àjàntí èlé. Ẹ gbọ́rọ̀ tí mo sọ níbẹ̀, ó ti ń fa wèrè lọ́yàn. Kí wọ́n máa sọ pé àwọn kan lè ní problem, ẹ dákun ẹ lọ rí bẹ́ẹ̀ lórí ìtàn imamship ní gbogbo àgbáyé, kí ni wọ́n ní ṣe pẹ̀lú ìjọba politically. Wọ́n máa jẹ́ aṣíwájú bíi bàbá fún àwọn olóṣèlú nílùú ni, tí èyí tí ó mọ̀ jẹ́ pé wọ́n mọ̀ àwọn ọmọ akẹ́dàpẹ̀ ṣàdúrà bàbá gbogbo wọn ni, aṣíwájú gbogbo wọn ni, be it a Muslim, Christian or anything. Kò sẹ́ni tí ò lè wá sọ́dọ̀ rẹ̀ pé níjọ́ tó mú ẹnìkan nínú àwọn olóṣèlú tó ní kó jókòó sí ọ́fíìsì rẹ̀ tó ń jókòó tó ń nasẹ̀ tó ń kó nǹkan lé lórí tán láwọn ń ṣàdúrà lé lórí, ayé mú sí ni, kìí ṣàṣe mùsùlùmí lonítọ̀hún, sẹ́nìkan mú sí ni. Ara jálàbí náà nìyẹn náà, àbí jálàbí kọ́ ni tó ṣe fólóṣèlú yẹn gbà náà, ara jálàbí ni ó ń ṣiṣẹ́ owó rẹ̀ nìyẹn, ibi tó nítọ̀hún tó wù tó fẹ́ lọ láti pé kóhun fi gba ipò nìyẹn. We don't blame him, ọjà tí ẹ̀ ló tà. So that is not even enough. Àwọn sọ wípé láti jẹ́ wípé kọ́ wá mọ́ sọ pé àwọn èèyàn kò problem lọ báhun kóhun wá ṣetán kóhun mọ́ lọ káwọn mọ́ sọ pé this is a secular state wípé àwọn ò lè gbà ò, àwọn pẹ̀lú àwọn èèyàn àwọn ò lè gbà ò. Mo ń fi rán àwọn ọlọ́pàá tán mú mi níjọ́ náà létí ni pé ṣé ẹ rántí ọ̀rọ̀ tẹ́ bí mi níjọ́ náà wípé mo ní ṣe bí mo sọ pé ń kúrú mi àwọn èèyàn kálẹ̀ káàkiri tí mi ò bá wí láti pé kí n kan tí mo kọ níjọ́ náà tí mo sọ níjọ́ náà láti pé ká fi kúrò lọ́wọ́ àwọn ọlọ́pàá. Lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí só ti fẹnu rẹ̀ sọ wípé òun láwọn èèyàn ní ìsìn àbí kò sọ páwọn àbí sáwọn ẹ̀tàn ń kírun nú mọ́sálásí yẹn ni ẹ pè wọ́n ká bi wọ́n léèrè sẹ́yìn tẹ́ ń kírun nú mọ́sálásí náà làwọn èèyàn rẹ̀ tẹ́ ẹ̀ ní gbà tẹ́ púpọ̀ pẹ̀lú ìjọba pé nǹkan tí ìjọba bá ṣe kọ̀ tẹ́yìn lọ́rùn ta lọ́rùn níṣẹ́. Ògbómọ̀ṣọ́ ọ̀ràn níṣẹ́ tó ń jẹ́ o, Yunusa Ògbómọ̀ṣọ́ ọ̀ràn níṣẹ́ tó ń jẹ́. Lábẹ́ kíní yẹn mo á lọ rí kan ẹni mi kan ó wá post kíní kan tó rí ní orí Facebook, àwọn kan bí ókọ rẹ̀ ti jẹ́ comment táwọn kan make. Comment yẹn mo wá fẹ́ kà sí wa létí báyìí tó yẹ pé mo fẹ́ kí àwọn èèyàn wa kan bá wa wò látàrí tí lọ́ba níkà ti ń sọ bọ̀. Ó ní, are we sure this man is Yoruba? A true son of Yoruba will never reason this way. Yoruba is social and educated people. Ṣẹ́gbọ́n nǹkan tó wí ní ìsìn. So dá wa lójú tòótọ́ pé ní tòótọ́ Yunusa Yorùbá ni.
àti ìrí bàbá rẹ̀ náà láti confirm pé ṣé bàbá rẹ̀ yìí ṣe Yorùbá ni wọ́n ní àbílẹ̀ Yorùbá ni wọ́n ti kọ́ èdè tí wọ́n wá kọ́ ìwà Yorùbá mọ́ ìwà wọn pẹ̀lú ọ̀rọ̀ tó ń sọ yìí kò mọ̀ wípé ìlú ogun ìlú tóun ń lù yìí àwọn tán sì ń tẹ̀lé lẹ́yìn ní ìsín ó sì mọ̀ wípé ń lùlù ogun kalẹ̀ fún wọn ní tán bá dé wọn kó wọn mọ̀ tó bá jẹ́ pé àwọn tán tó mẹ́ṣíìnì síwájú mọ́sálásí yẹn ni àti mọ̀ wọ́n tó bá jẹ́ pé tán tò wọ́n fún nìyẹn torí a ò lo mọ́sálásí wa fún páàkì mẹ́ṣíìnì a ò lo mọ́sálásí yẹn fún pé wọ́n ń lò fipọ́n fi páàkì mẹ́ṣíìnì ẹ̀tún lọ rí béèrè wò ara àwọn tí wọ́n sponsor rí pé mo ti sọ́rí àìfẹ́ dá húhúlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ la fi withdraw ìwé yẹn torí a ti kọ́kọ́ kọ ìwé lórí pé Ògbómọ̀ṣọ́ ò save pẹ̀lú nature bá ń ṣe rí bọ́n ti ṣe ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ mọ́sálásí dégbò ti fẹ́ gbé mọ́tò ńláńlá wá láti wá fi kó àwọn èèyàn pẹ̀lú mẹ́ṣíìnì wọn yẹn papọ̀ yes we've written it before but a tún padà tún pera wa padà wípé yóò kan ẹlòmíì nínú wa la fi ṣe sùúrù rẹ̀ náà fi wọ́n wò bí nǹkan bí ogun ẹ̀rí pé lásìkò bá náà wọ́n kó mẹ́ṣíìnì yẹn kúrò nílẹ̀ a sì yan àwọn surveillance kalẹ̀ lórí kìíní yẹn láti pé ká máa wò wọ́n ṣe ń kó lọ́nà náà sí ya fọ́tò torí pé evidence ní fi ń show lórí pé ibi tẹ́ ń lọ yìí o àwọn ọmọ ogun wà nílẹ̀ kò sígbà tí wọ́n lè dá wàhálà lẹ̀ o kò sígbà tí wọ́n lè fi dá wàhálà lẹ̀ tó máa fẹ́ dá wàhálà lẹ̀ ẹ blọ́ọ̀kì bí blọ́ọ̀kì bí blọ́ọ̀kì bí blọ́ọ̀kì bí gbogbo bí tẹ́ blọ́ọ̀kì yẹn kò tó yín gbogbo bí tó fẹ́ fi kírun gbogbo rẹ̀ tó padà lọ rí gbé náà tó mẹ́ṣìn sí tó fi wá di pé àfi wọ́n sọ pé a fẹ́ lo last year náà ní dámi sọ pé a fẹ́ lo mọ́sálásí fúnjọ́ mẹ́ta títẹ̀ sí rí bá dé àwọn tí ìṣètò sí ìtàlá fẹ́ lo mọ́sálásí fúnjọ́ mẹ́ta tẹ́mi tó rẹ̀ tẹ́ fi arrest mi pé aláàfẹ́ lo mọ́sálásí fúnjọ́ mẹ́ta tẹ́mi tó rẹ̀ tẹ́ fi arrest mi tẹ́ fi wọ́n kí gbogbo àwọn nǹkan míì bọ̀ tó fi wọ́n débi stage pé mọ́ sọ̀rọ̀ ilé ayé lára mọ́ mọ́ sọ̀rọ̀ Yunusa wọn gbẹnu kúrò àwọn fẹ́ kán parí ìjà láàrin wọn pẹ̀lú Yunusa wà lọ kírun ní mọ́sálásí àwọn fún ọlọ́pàá tí ó sin ọlọ́rẹ̀ kírun ní mọ́sálásí mo sọ fún pé Yunusa fún ara rẹ̀ content ni pẹ̀lú wàhálà tí ń dálẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ àwọn tán jókòó pẹ̀lú Yunusa yẹn tó fi ń sọ tí ń sọ yẹn ẹlẹ́rìí náà jẹ́ fún wa tọ́rọ̀ bá déwájú kò sọ̀rọ̀ tá fẹ́ sọ nípa Yunusa tó fẹ́ jẹ́ pé bóyá fẹ́ mú láti bì kan in tó dá lójú ni wípé wọ́n láwọn èèyàn nínú ìjọba a ò wá lè mọ bóyá òun pẹ̀lú Ọlátúnjí Dìísù tẹ́ẹ̀sẹ̀ jẹ́ ní ìsìn ó lè ṣeé ṣe kọ́ pé wọ́n tó ti mọ eléyìí náà ti pẹ́ àwa mọ̀ lẹ́kọ̀ọ́ láàfin àwa mọ̀ a lè mọ́ súnmọ́ gbàtà ní nǹkan tó lè mú asúnmọ́ bọ̀t aláwọn èèyàn tó mọ̀ wọ́n tájọ wọra wọn pẹ̀lú wọn dáadáa níbi a ò sọ pé a fẹ́ lọ kanlẹ̀kùn rẹ̀ lọ́hùn èmi láwọn èèyàn tó wà nílé iṣẹ́ ọlọ́pàá mo ní àbúrò tó jẹ́ ọ̀gá ní nínú iṣẹ́ ọlọ́pàá assistant commissioner of police ACP mi ò fijọ́ kan sọ fún pé kí ló fẹ́ bá mi ṣe lórí kíní rí mo láwọn superintendent nínú wọn mo láwọn inspectors tó yẹ pé atani kìí ṣe pé mò ń sọ fún yín pé kìí ṣe omi nǹkan bẹnu wọn tó yẹ pé ẹ̀jẹ̀ mi gangan ni tó yẹ pé ọwọ́ mi báyìí máa bí wọn sí kìí ṣe pé mò ń sọ fún yín wípé bóyá mò ń sọ fún mo fẹ́ lọ rí pé ká tó wá pé àwọn táwa pẹ̀lú wọn jọ dàgbà tán wà ní north tán ṣiṣẹ́ ọlọ́pàá ta lè fọ̀rọ̀ yìí lọ nínú gbogbo ọ̀kan nínú wọn lẹ́ni tó bá mi gba details àwọn tán ń bú mi tán gbé fọ́tò mi sí tán ń bú mi tí mò ń sọ lórí fídíò mi nǹkan méjì tán wọ́n rò pé bóyá wàdà ni mò ń ṣe ọ̀kan nínú wọn in ló gba kíní yẹn ló bá mi ṣe findings la fi mọ àwọn tó ń ṣiṣẹ́ yẹn but láti pé kí n wí pé mo fẹ́ mọ kógun jàyàn mi ò ní ṣe pàápàá so in táwọn try láti sọ níbi ni pé níjọ́ ò la fẹ́ tó ṣerú eléyìí dà ẹ jẹ́ ká fún pápámọ́ra fúnra wa o tí kóòtù bá ṣetán láti bá dá sọ̀rọ̀ yìí kan bá dá sọ̀rọ̀ yìí tí kóòtù bá ṣetán láti dá sọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká fi ọwọ́ ọlé ká fi jẹ́ o kìí ṣe ti ogun kìí ṣe ti nǹkan mi o láàrin rí mi rí ọ àwọn tó máa fẹ́ kó jọ àwa mọ̀rin àjò ta lè rìn kìí ṣe ti ogun kìí ṣe ti jà tí ìpèrè ẹni kalẹ̀ nínú ìlú tọrọ ara tí ó sì jọ yíra wa láàfin Ògbómọ̀ṣọ́ tá a jókòó tá a sọ
tí yóò níbi tí a ó yanjú rẹ̀ sí tó jẹ́ pé pẹ̀lú ògo Ọlọ́run tí ó jà sí yanjú síbi dáadáa tí ó fara hàn gédégbé pé Yunusa kìí ṣe ọmọ Ògbómọ̀ṣọ́ dépò pé yóò tẹ̀wà jọmọ inú ilé ayélára. Ohun tí ń bọ́rọ̀ rẹ̀ bọ́ ní ìsìn táwọn èèyàn fi ń béèrè pé ṣé ọmọ Yorùbá lọmọ ilé yìí pẹ̀lú ọ̀rọ̀ tí ń sọ yìí ọ̀rọ̀ tó lè dógún lẹ̀ ni. Ẹ̀yin náà tún gbọ́ o tí ẹ bá ṣe tán lẹ́yìn àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ gbọ́ ẹ dákun ẹ jẹ́ ká tún fi parí fídíò yìí kẹ́ ẹ tún gbọ́ kẹ́ ẹ wo ibi tí Yunusa ń rán wa níṣẹ́ lọ nílùú Ògbómọ̀ṣọ́ tó fẹ́ lo ìlú Ògbómọ̀ṣọ́ láti fi dógún lẹ̀ ní ilẹ̀ Yorùbá. Ọlọ́run ọba yóò kó Ògbómọ̀ṣọ́ yọ o yóò sì kó ilẹ̀ Yorùbá yọ o nínú tó wà lẹ́yìn. A sì tún béèrè náà ni pé ta ni bàbá Yunusa, ọmọ inú ilé ibo nìyá ẹ̀ l'Ógbómọ̀ṣọ́, àwọn ta ló bá tán a fẹ́ mọ̀ wọ́n. Gbogbo àwọn tán sì dákẹ́ ní yìí lẹ̀ tán forí pamọ́ Ọlọ́run ọba rí yín o pẹ̀lú ògo Ọlọ́run ọba ò ní jẹ́ nígbádùn èyí tó kù tẹ́ fi lò gbèsè ayé yín. Láti inú ìbànújẹ́ sínú ìbànújẹ́ lẹ́fì máa lulẹ̀ ayé, àìsàn kún àìsàn, gbèsè kún gbèsè, àìní ríjà àìní rímu Ọlọ́run ọba wa pín kàn yín káàkiri lórí bí ẹ ṣe fi dá wàhálà lẹ̀ ní Ògbómọ̀ṣọ́. Ọlọ́run ọba yóò jẹ́ ká ṣínú ayọ̀. Wassalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh. Èmi gẹ́gẹ́ bí ìmáàmù ní ìsìn táwọn jọmọ́ mi bá wá sunkún bá mi wípé ó dá ìyà nǹkan báyìí ń jẹ àwọn kí n wá dìde láti béèrè fún nǹkan yẹn lọ́dọ̀ ìjọba kí ìjọba máa wá sọ fún mi pé Nigeria is a secular state so gbogbo yẹn ẹ má gbẹ̀dẹ́bí ẹ má gbẹ̀dẹ́bí kò lè sọ làáfíà àwọn jọmọ́ àtẹ̀mí ò ní gbà abẹ́ lo ìjáàbù ẹ wá ní no ká má sọ abẹ́ lo nìkọ́ọ̀bù no Nigeria is a secular state ká má sọ wọn rò pé tí ẹni sìn gbogbo nǹkan yẹn ò ní ṣe déédéé abẹ́ lọ kí jímọ̀ lásìkò jímọ̀ abẹ́ kí jímọ̀ lásìkò jímọ̀ tẹ́ ẹ wá sọ pé no o gbọ́dọ̀ wá supervise exam yẹn lásìkò báyìí ni o supervise exam báwo supervise exam lásìkò jímọ̀ student fẹ́ lọ kírun ẹ wá fi exam sásìkò tó máa kí zoom ẹ fi sásìkò tó fẹ́ kí asiri ó máa fẹ́ ti rún ẹ̀ ọmọ ẹ wá sọ fún yín pé sáà ẹ bá wa adjust timetable yẹn kó lè fáwa mùsùlùmí láǹfààní pé ká lọ kírun kẹ́yìn wá sọ pé no I say this is an institution Nigeria is a secular state wàhálà máa wà.